akọ́tòrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́. àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń fi ipa rere sílẹ̀ ní gbogbo ibi tí wọ́n bá wà káàkiri orílẹ̀-èdè. èyí ló mú kí ìjọba àpapọ̀ fẹ́ yanjú àwọn ìpèníjà tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kojú nígbà tí wọ́n bá fẹ́ rin ìrìn àjò àti láti dáàbò bo ẹ̀tọ́ wọn. akọ̀ròyìn wa Ruth Agbele jábọ̀ ìròyìn wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ló fi ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé àjọ ìrìnnà lórílẹ̀-èdè wa ti ọdún 2024 tí wọ́n pe àkòrí rẹ̀ ní ohun tó tayọ ẹnu ọ̀nà ìloro ṣíṣe àjọyọ̀ ipa àwọn olùrìnnà tí wọ́n á sì dáàbòbò ẹ̀tọ́ wọn léyìí tí ó mọ ìfaradà àwọn aṣíkiri olùrìnnà. wọ́n ní tún tẹnumọ́ ìdí tó fi yẹ kí àwọn tó bá rí ọwọ́ mú lọ sẹ́nu fi nílò láti ran ìjọba lọ́wọ́ ní gbogbo ọ̀nà láti lè dín ìṣẹ́ ohun òṣì kù ní orílẹ̀-èdè yìí. wọ́n fi ọ̀rọ̀ yìí léde níbi gbọ̀ngàn ìpàdé tí iléeṣẹ́ Démọ́lá Ọ̀kẹ́owó ṣètò rẹ̀ fún àǹfààní àwọn ará Ìjẹ̀bú Igbó ní apá àríwá ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn. akọ̀ròyìn wa Agboola Elúfowójú náà pẹ̀lú wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. àjọ kan tí kò ń ṣe ti ìjọba tí a mọ̀ sí Démọ́lá Ọ̀kẹ́owó Foundation èyí tí ó jẹ́ pé èròǹgbà rẹ̀ dá lórí ṣíṣe ìrànwọ́ fáwọn tó kù díẹ̀ fún ní àwùjọ nípa ìpèsè àwọn ohun tí ènìyàn nílò fún àwọn tí ò lọ́wọ́ họrí àti àwọn tó jẹ́ pé wọ́n ní ìpèníjà àyà ara. a ní láti kún ìjọba lápá láti rí wípé ìgbáyé gbádùn àwọn èèyàn wa ó délé ó dóko torí ìdí èyí ni a ṣe gbé ẹgbẹ́ ìkalẹ̀ tá a porúkọ ẹ̀ Démọ́lá Ọ̀kẹ́owó Foundation. pé gbogbo nǹkan tóun bá ní Ọlọ́run fún òun láti lò fún ẹlòmíì ni kò kì í ṣe pé fóun fúnra òun nìkan oṣù. àwọn arúgbó náà a fún wọn ní àṣètò owó díẹ̀díẹ̀ fún wọn à ń fún wọn ní nǹkan bí nǹkan oúnjẹ. kì í ṣe àwọn foundation tó jẹ́ wípé wọ́n máa fi ìkan pé ìkan wọ́n máa fi irọ́ pé òótọ́ fún àwọn ènìyàn. olùdásílẹ̀ àjọ yìí dókítà Adémọ́lá Ọládìméjì Ọ̀kẹ́owó ṣàlàyé pé látàrí ìpèníjà ètò ọrọ̀ ajé tó wà ní orílẹ̀-èdè yìí ló sùn débi ṣíṣe ìdásílẹ̀ àjọ yìí ní nǹkan ọdún 4 sẹ́yìn tó sì ti ní ẹ̀ka káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìpínlẹ̀ Ògùn. ó lọ́ọ̀dẹ̀ àwọn àṣeyọrí tí àjọ yìí ti ṣe mọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àjọ náà. ìdí pàtàkì tá a ṣe gbé ẹgbẹ́ ìkalẹ̀ ẹnu láti ran aráàlú lọ́wọ́ pàápàá jùlọ àwọn ará Ìjẹ̀bú-Igbó torí ọmọ Ìjẹ̀bú-Igbó ni mí tọkàntọkàn lóòótọ́ àbí mi sílẹ̀ Abẹ́òkúta ṣùgbọ́n ibẹ̀ làwọn òbí mi ti wá sáà pé ilé láti kẹ̀sọ́ ròde ká dojúkọ area yìí ká ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn níwọ̀nba tí Ọlọ́run fún wa ní agbára ẹ̀. gbáǹkọ́gbé ayẹyẹ yìí ni bí wọ́n ṣe pín oúnjẹ owó àti àwọn nǹkan mìíràn fún àwọn tó ní ìpèníjà ara àwọn arúgbó àti àwọn tó kù díẹ̀ káàtó fún ní àwùjọ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama náà gba ìwé àjákọ gẹ́gẹ́ bí ẹ̀bùn. wọ́n lapa rere láwùjọ nínú iye àwọn tó kù díẹ̀ káàtó fún inú wa dùn gidigidi gan. inú wa dùn lọ́pọ̀lọpọ̀ o a dúpẹ́ fọlọ́run o a dúpẹ́. wá dùn ayọ̀ wa kún Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ wọn ò ní já wálẹ̀ lágbára ọtí Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ wọn sà. ọ̀rọ̀ ìkíni ikú oríire ló wáyé látọ̀dọ̀ àwọn ẹbí àti ọ̀rẹ́ olùdásílẹ̀ àjọ yìí dókítà Adémọ́lá Ọ̀kẹ́owó láti Ìjẹ̀bú-Igbó. Agboola Elúfowójú ló ń jábọ̀ ìròyìn. ìjọba àpapọ̀ ti sọ wípé òpin ti dé bá àwọn àsìkò tí àwọn àgbẹ̀ yóò máa banújẹ́ lórí àìṣedédé ìlànà àti ètò láti darí ìlọsíwájú àwọn nǹkan ọ̀sìn. mínísítà fún ìdàgbàsókè nǹkan ọ̀sìn Hedi Mukhtar Mahia ló sọ èyí di mímọ̀ níbi ìpàdé ọlọ́jọ́ méjì pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lórí ọ̀nà láti mú ìdàgbàsókè àti ọ̀nà àbáyọ bá nǹkan ọ̀sìn tó wáyé ní olú ìlú ilẹ̀ Nàìjíríà. akọ̀ròyìn wa Yusuf Jiga ni oníròyìn tó jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. igbákejì ààrẹ àjọ NNPC Isiaq Abdullahi ti tún fi dá ààrẹ àjọ NLC tí ṣe àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ààrẹ TUC tó tún jẹ́ ààrẹ àjọ Pengassan àti NUPENG ní ìlú Port Harcourt lójú wípé ilé-iṣẹ́ ìfọpo tó wà ní ìlú Port Harcourt tún pèsè epo tí wọ́n ti fọ̀ jáde.
tó fi mọ́ epo dísù àti kẹrosíìnì. Ilé-iṣẹ́ ìfọpo náà ni ti ń ṣiṣẹ́ pẹ̀lú agbára bí ìdá 70 nínú ìdá 100 láti ìgbà tí wọ́n ti ṣí i padà. Isiaku tún fi kún un pé ó padà dandan láti mú ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NLC dé ibùdó ìfọpo náà láti rí bí iṣẹ́ ṣe ń lọ níbẹ̀ àti bí wọ́n ṣe ń ṣe epo náà jáde lójoojúmọ́. Ó sọ wípé àwọn ẹgbẹ́ Pengasan àti Nupeng wà lára àwọn tó mójútó ìgbésẹ̀ náà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ààrẹ ẹgbẹ́ NLC sì gbóríyìn fún akitiyan náà. Ọ̀nà kan ṣoṣo tí a fi lè fòpin sí ìlòkulò ọmọ tàbí ìfipábá ọmọ lò ní orílẹ̀-èdè Nàìjíríà ni fífi àwọn àṣà àti ìṣe yálà lórí ẹ̀sìn tàbí ìbílẹ̀ tó ní ipa burúkú tàbí tó ń pa àwọn ọmọbìnrin lára sílẹ̀. Yìí ni èrò àwọn àlejò wa lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí àkòrí tí wọ́n pè ní ìfipálò ọmọ tàbí lílo ọmọ ní ìlòkulò. Akọ̀ròyìn wa Ibrahim Bello ni ó jábọ̀ ìròyìn náà. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Má gbàgbé àtẹ̀tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.